lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Kí n tó sọ̀kalẹ̀, wọ́n wá challenge wa gbogbo ní Sufi yẹyẹ. Wọ́n ní mọ́lídùú ànábì ká ṣe yìí kò sínú téèyàn ó ṣe tó fẹ́ràn àmì náà. Àwọn challenge tó wá ti síwájú ìyẹn ju mẹ́ta bẹ̀rẹ̀ sí. Ìṣẹ́jú kan lẹ́yọ̀ kan. Wọ́n ní alákọ̀ọ́kọ́ mọ́lídùú ànábì kí ló bí wọ́n ní bídíà ni torí ànábì ò ṣe. Àwọn sọ̀hábà ò sì ṣe. Nígbà ànábì ọba ti ṣe táwọn sọ̀hábà ò ṣe bá a bá ti ṣe lónìí bídíà ni àáfàá níbẹ̀ ni. Ó lè jẹ́ bídíà. Ìdájọ́ márààrún nu ṣẹ̀ríà ni ó máa ṣẹ́rí lọ bá bídíà. Bídíà tá a bá dálẹ̀ tó bá jẹ́ nípa fi bídíà yẹn gbé kalẹ̀ wájibù nínú ẹ̀sìn bídíà yẹn máa jẹ́ bídíà tún wájibà. Bídíà ní kíkó Al-Kùránì jọ ìṣàrà nábì kan ní kí kó jọ bídíà kanu tó bá jọ̀rọ̀ yẹn Al-Kùránì kan máa bẹ pẹ̀lú wa kíkó jọ tí wọ́n kó jọ bídíà tún wájibà. Lójú ayé ànábì kálukú máa yẹ tàràwí títí ẹni ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti ní gbogbo yẹn máa kí Umaru ló ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ bídíà tún wájibà. Gbogbo nta ànábì ọba ṣe táwọn sàhábà ò ṣe gbogbo ẹ̀kọ́ ní jẹ́ bídíà tún fásikọ̀ ọ̀hún fásikọ̀ kò lè jẹ́ bídíà mùkẹ́fìrà. Lójú ayé ànábì wọ́n yé tàwáfù lókè wọ́n ní bàbá àdùá kì í wì lójú ayé ànábì wọ́n yé tàwáfù lókè wọ́n yé ṣe sàfà àti márùwà lókè lójú ayé ànábì wọ́n ò ṣe bẹ́ẹ̀ lójú ayé àwọn sàhábà wọ́n ò ṣe bẹ́ẹ̀. Wọ́n ti wá ṣe èyí tí wọ́n ṣe òun wọ́n fi kó bẹ́sì ni àbí wọ́n fi ń sìn lọ́wọ́. Èsì inú pé níta nẹ́bí ọba ṣe táwọn sàhábà ò ṣe kò tí ì kó sábẹ́ tí ọ̀dà ṣé kíní yìí kó bẹ́sì ni àbó fi kẹ́sì ìṣe alákọ̀ọ́kọ́ nù. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú wá báwọn tá à ń ṣe mọ́lídù tí wọ́n fi ní mọ́lídù lọ wọ́n nínú maharamu tí wọ́n bá nẹ́bí. Inú oṣù tó bí wọn náà ló kù. Ṣé bá nífẹ̀ẹ́ lóòótọ́ òkú ẹ̀ ló jẹ́ kẹ́ máa ṣe kò jẹ́ kẹ́ máa ṣọjọ́ bí ẹ̀ àǹfààní ẹ̀ farabalẹ̀ lérí èyí náà. Ìdẹ̀ra tọ́lọ́run ṣe fáyé lára bíbí ànábì kò sí ìdẹ̀ra tó bá. Bó ti jẹ́ pé ọ̀fọ̀ tó ṣe wá láyé tó ikú ànábì kò sí ọ̀fọ̀ tó ṣe dédé ẹ̀. Bẹ̀tí tí Kùránì wí fáwa àmọ́núṣà Kùránì ti bẹ lọ́dọ̀ tí ní pé wà á má bèèrè ìmọ̀tì rabbika wà á dé ìbànújẹ́ náà bá fi kàn yẹ máa dé mara ní láṣẹ dé ìbànújẹ́ kíkó láyé rẹ̀ mara ìdùnnú kó wáyé lánàá fi hàn sáyé. Ẹlẹ́kẹta tó parí ẹ̀ wọ́n ní ìdòkó mọ́lídù ṣé kìí ṣe náwó mílẹ̀ ìtọ́ra ṣé àti máa fà nábì wí ọlọ́run bá wọn ṣé kò ti kó sábẹ́ gbólóhùn ànábì tó sọ pé látùtùrú ní kama àtìrátì nasara al-Masiha ibn Maryam. Ànábì ló sọ pé ẹ má pọn mi lápapọ̀ báwọn nasara ti pọ́n Jésù lápapọ̀. Àwọn ní rárá ọ̀tọ̀ ní tó sọ nígbà tá a gbá ẹ̀ lójú tó ń pè é ṣẹ́gẹ̀ ó ti lọ́wọ́ mi nù. Kí ni ìtìráwù táwọn ṣe wọ́n ní Jésù lọ́mọ Ọlọ́run àwọn òpà nẹ́bì lọ́mọ Ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ ní ọmọ jẹ́. Nígbà nẹ́bì sọ fún wa ní pé ẹ má yìn mí ẹ má pẹ́ mi ẹ má fẹ́ mi débi pé ẹ máa sọ pé mi lọ́lọ́. Ẹ lè pè mí láàyò Ọlọ́run ẹ lè pè mí lólùfẹ́ Ọlọ́run ẹ lè pè mí lọ́rẹ̀ Ọlọ́run ẹ lè pè mí níránṣẹ́ Ọlọ́run kódà ẹ lè pè mí lẹ́ni tọ́lọ́run lọ́rí sí gbogbo ayé lọ. Lọ́fà àti ìdí mẹ́tẹ̀ẹ̀ta ṣubú àmẹ́tẹ̀ẹ̀ta tẹ́ mú wá àti tó ṣe tẹ̀ fún ní ìdú rẹ̀ nù. Ṣànábì wá ní sáàfù ẹ̀ ní gbogbo ọ̀nà ó ní sáàfù ẹ̀. Táà ní ìdí ẹ̀rí àwọn ẹ̀mẹ́rì wá pé ẹ ṣe mọ́lídù wá ní rárá ẹ̀yin lẹ́fún wa lẹ́rìí pé ẹ má ṣe mọ́lídù.
wọ́n ní nítorí pé ẹ̀ ń ṣe tànàbí òṣìṣẹ́ òun náà ló sọ di haramu rárá o ànábì ó sọ fún wa náà àdìsí pé máa tàrà kìtù ó ní máa nà áìtùkún áníwù fáńtà wú ìntì bákọ̀ fún yín pé ẹ má dé díẹ̀ kò sọ pé máa tàrà kìtù fáńtà wú o àfi tó bá sọ pé o gbé lè jọ náà wà tànàbí rẹ lọ ó ní má àmọ́tùkún bì í fàtúmílù mọ́sàbátún wẹ́ẹ̀ torí mọ̀ pé wàjibáàtù halálù pọ̀ ju muharramatu lọ gbogbo tó jẹ́ haramu pátá òkú ẹyọ kan mẹ́ tí sẹ̀rí ọ̀tí gbé wá sọ haramu ẹyọ kan tí n sọ fi tí nẹ́sù rẹ wà àmọ́ aláàlí pọ̀ débi pé nẹ́sù kùránì ò lè kó gbogbo ẹ̀ wá alámùtẹ́lẹ́yìn ó pọ̀ débi pé wọ́n ní ẹ̀mẹ́rin wá pé ẹni máa ṣáàlì wà lóde ká jòkó lórí stéèjì báyìí ṣáàlì jòkó lérí ẹ̀ ń tó mú wa tá a ní nẹ́sùn pé ẹ má jòkó ń bẹ̀ tí ọba dáa ni sẹ̀ríà ó sọ sẹ̀ríà ti mọ̀ pé aláàlí pọ̀ ju àrámù lọ ọwọ́ àyẹ gbogbo àrámù pé bó ti mọ̀ nìyí gbogbo tí ọba ti kó sínú àrámù yóò máa jẹ́ aláàlí yóò máa jẹ́ mùbáwù. alábí ògùn pléènì ló ṣẹlẹ̀ sí kan náà ṣùyúkù azhar wọ́n ní ṣe tẹ̀síìrì yóò mọ̀ sọ pé má faratna fil kitabi min shay kò sí tí ò sí mọ́ Kùránì gbogbo nǹkan ní sẹ̀rí àti parí wọ́n ní wọ́n á yan ọkùnrin kan kó lè bá ìwọ la fẹ́ kọ́ bá ajára wà fàyè yóò mọ̀ ní gbogbo nǹkan ní Kùránì dá sí ọ sọ fún pé alikọ́mọ̀ tó kó dání yìí búrẹ́dì ni wọ́n máa fi ṣe sọ fún pé ó ṣe tó búrẹ́dì mélòó ó wá gbélé bá àfa pé alikọ́mọ̀ tí mo kó dání búrẹ́dì mélòó ni ó ṣe àfa ní kó kalẹ̀ ẹ lè pe Mahmudu tí ń ṣe búrẹ́dì lọ́ọ̀kan ìgbà tí yóò dé láti bẹ́kìrì wọ́n ní alkọ́mọ̀ yìí yóò ṣe tó búrẹ́dì mélòó ó ló gbọ́dọ̀ ṣe búrẹ́dì márùn-ún tó bá lé jẹ ó wá sọ fẹ́ tó wá béèrè pé ṣé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ lórí àwọn ní àyà Kùránì ni mo fẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ẹnu tó ṣe búrẹ́dì ó ní Kùránì ti mọ̀ kọ́ wà lónìí ó ti ní fasalu ala dhikri èyí tó tó látara lọ́wọ́ subhana rabbika.